nínú ẹ̀ òun náà ni pé ntí máa padà máa rìsọ́ọ̀tì sí ẹlòmíì ya wèrè látara rẹ̀ kọ́lọ́n dákun kọ́ mẹ́jẹ kọ́mọ wọ́yẹ̀ yàkúyà o gbogbo àwọn tí ó ti rí bẹ́ẹ̀ náà fún kọ́lọ́n dákun kọ́ bá ní tún wọn ṣe o ìmúkúmu ọ padà líì tó yẹ pé ẹlòmíì wọ́n ń wo ní ìsìn wọn ò tí ì rí wò tí wọ́n so mọ́lẹ̀ àwọn òbí olóbì ó tí wọ́n dá wọn láàmú nísìn àwọn níwọ̀n sáré. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man walahu wa tabi'a hudahu wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ikhwatal iman. Gbogbo àwa mùsùlùmí akíra wa kú bí àwọn ìṣe ń bá lọ pẹ̀lẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí pẹ̀lú rọrùn abẹ́lọ́nà rẹ̀ kọjọ́ kó máa ṣe gbígbà rẹ̀ ní ìrọ̀rùn fún wa kó máa ṣe àwọn ìjọsìn tí a ń ṣe nínú oṣù yìí àti ní ètí ó ń ṣe nínú oṣù yìí kó máa ṣe ní tẹ́wọ́gbà ní ọwọ́ wa kó má da iṣẹ́ wa lù wá láyà. Ẹ̀yin ẹrúsìn Allah bí àwẹ̀ ṣe ń lọ yìí ṣé à ń lọ pẹ̀lú ẹ̀ pẹ̀lú tí Ọlọ́run bá lè kọ́lá yọ́nú síbí ṣé à ń lọ lẹ́tọ́ yẹ pé àgbà yìí pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba ìta ń ṣe yóò yọ Ọlọ́run ọba nínú àbá tó jẹ́ nìkan tó yẹ pé a tó ní ọkàn láti padà sí inú àwọn kátà gbéjù sílẹ̀ kó tó di pé Ramadan dé ẹlòmíì tẹ̀lé rò yóò sọ wípé tọ́jọ́ mẹ́ta tó ń jẹ ti wá mutí káyìn Ramadan gan wàhálà rẹ̀ pọ̀ o yóò wá sọ pé tọ́ ẹ̀ṣá tó bá ti di ní ọ̀la báyìí tí ilẹ̀ bá fi lè mọ́ báyìí tó wọ́n lọ yọjú sínú àbí ẹlòmíì tó jẹ́ pé ọtí náà ni tó fi ń sínú di sẹ́n àwọn oríṣiríṣi àwọn hard drugs cocaine àwọn tramadol àwọn codeine àwọn oríṣiríṣi nǹkan náà ni tó fi ń sínú di sẹ́n ẹlòmíì àbí gbó àbí sìgá yóò sọ pé àwọn ò ní mo gbó mọ́ àmọ́ sìgá àwọn ò ní gbé jùlẹ̀ sí sìgá náà tó fi ń sínú di sẹ́n mùsùlùmí lọ gbọ́ àgbọ́yé ẹ̀sìn rẹ̀ kó o sì mọ̀ wípé Ọlọ́run ọba àlékọ́lá níbi tí ó pàtàkì làákàyèdè tó fún ní làákàyèdè gbogbo tó bá jẹ́ pé ọba kó bá làákàyè náà Islam tó gbé ìjìyà kalẹ̀ fún láyé ń bí ọ̀tọ̀ ní ìjìyà tàlkìyàmà wípé èèyàn gun kabiratun minal kabair èèyàn wúwo ẹ̀ṣẹ̀ ńlá àmọ́ ìyà tàlkìyàmà ìyà táyé ń bí ó náà ní pé gbogbo ẹni tó bá jẹ́ pé ọba fi lè mú nǹkan tó jẹ́ pé àwọn kan tó jẹ́ pé ó lè kó bá làákàyè kó torí kọ́ máa jẹ́ pé ilé yóò máa ṣẹlẹ̀ Islam tó ṣàgbékalẹ̀ ẹ̀yà fún ẹni tó máa ń ṣerú eléyìí àmọ́ ká tó lọ síbi àgbékalẹ̀ ẹ̀yà tí Islam gbé ṣe àgbékalẹ̀ rẹ̀ yìí ẹ jẹ́ kí a tó ka hadith ẹyọ kan nínú hadith tí Abu Dawud tó gbà wá annahu sallallahu alayhi wa sallam qala ma askara kathiruhu fa qaliluhu haramun Ànábì ní ìntọ́wá jẹ́ pé kékeré rẹ̀ púpọ̀ rẹ̀ ó máa intoxicate ó máa jẹ́ kéèyàn hún ríra faqalilu haramu kékeré rẹ̀ náà ó sì kí ni èèwọ̀ ni ìyẹn ni pé tó bá jẹ́ pé téèyàn bá fi lè mu díẹ̀ kò ní pààyàn láàkáyè àmọ́ téèyàn bá fi lè mu púpọ̀ rẹ̀ yóò sì kí ni yóò pààyàn láàkáyè Ànábì ní àti kékeré rẹ̀ ni o àti púpọ̀ rẹ̀ ni o bí ẹ bá sọ pé òun kà mu díẹ̀ lásán ni èèwọ̀ ni ó fi hàn pé irú àwọn kan yìí kéèyàn mú ẹmu ni kéèyàn mú jẹ̀dí ni àbí àwọn àgbo tí àwọn obìnrin tí wọn ò lójútì tí wọ́n ń ta káàkiri nísìnyí kọ́lọ́n kọ́jọ kó ṣàánú wa o obìnrin tí ó lójútì náà ni tó wáyé pé obìnrin lójútì ni obìnrin náà wà á dé tó wà máa ru àgbo káàkiri fáwọn èèyàn ìpè ẹ wá máa ràgbó oríṣiríṣi nǹkan wọ́n ṣe fún wọ́n fọwọ́ tẹ̀ láyà wọ́n fọwọ́ kó lè bá sáré bá àrí gbogbo nǹkan tí wọ́n tà tó fẹ́ tà kó lè bá àrí tà subhanallah ẹlòmíì wallahi ó sì ṣe àwọn ìwà àbàjẹ́ tó yẹ pé àwọn àǹkámáwọn èèyàn lọ́wọ́ kọ́lọ́n kọ́jọ kó tún àwùjọ ìṣe gbogbo àwọn eléyìí pátápátá èèwọ̀ ni torí pé àtètò kéré rẹ̀ ni o àtètò pọ̀ rẹ̀ ni o èèwọ̀ ni wọ́n. àwọn ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ìyàtọ̀ Ọlọ́run ọba àríkọ́lá ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ẹni tó jẹ́ wípé ó ń ṣe àwọn nǹkan yìí tí ọwọ́ bá bá wọn ní ọ̀dà òfin Islam asọ́pọ̀lọ́ ló ṣàgbékalẹ̀ rẹ̀ òfin tí ẹ̀yin lè gbé kalẹ̀ fúnra yín ẹ̀yin lè design rẹ̀ fúnra yín àmọ́ bàtẹ́ design rẹ̀ ẹ wà máa lọ ẹmẹ gègé síwájú ẹmẹ gègé sẹ́yìn wọlá ó jọ mí lójú Islam ẹ̀sìn tó dá púpọ̀ ní tí Islam ó ti parí gbogbo nǹkan wọ́n ṣe àgbékalẹ̀ òfin kan nígbà kan nípa ẹni tó bá jẹ́ pé ó ń gbé àwọn oògùn olóró ó ń gbé wọn travel káàkiri
wọ́n kọ́kọ́ sọ pé ó ń ba ó ń sọ country lẹ́nu ó ń ṣe kíní kan nígbà tí wọ́n á sọ ilé ìtàn wọ́n á ní ọ̀dà náà ní táwọn fìyà jẹ òun náà pé àwọn ò fi sẹ́wọ̀n wọ́n sì sọ débi pé wọ́n sọ pé tọ́ ẹni táwọn máa fi lè rí mú nísìnyí o tó ń gbé egbògi olóró jáde kúrò nínú ìlú ipe irú ẹni bẹ́ẹ̀ ọ̀wọ́n padà pa ni subhanallah tẹ́kọ̀fin Islam olómúwé lè wá ni tẹ́kọ̀fin Islam ló múwé lè wá ní tí a máa wí ni pé Islam ti le jù ṣèwọ́rọ̀ tí oná lásọ ẹgbẹ́ tó wá fi lè mu tí wọ́n nà bí lálà wọ́n nà níyà wọ́n jẹ níyà torí pé wọ́n jẹ níyà 80 lásán òun làwọn èèyàn wá ń gbé káàkiri ẹnu ìyá náà ni wọ́n ń gbé káàkiri pé Islamic law kò ń sófin ìyà tí wọ́n kàn máa fi àjẹ àwọn èèyàn ní aláìṣẹ̀ bẹ́ẹ̀ sì ni ó ṣẹ̀ torí pé ìyìn tí wọ́n sì fi ṣàgbékalẹ̀ ìyà yìí òun náà ni pé torí pé tí nǹkan yìí tó bá fi lè ń lọ bẹ́ẹ̀ kò ní mọ lórí ẹni tó ń ṣe nìkan yóò tún déta òun náà lásán pé tí ń ba kọ́ńtì ní orúkọ jẹun yàtọ̀ sí pé ń ba kọ́ńtì lórúkọ jẹ ẹni tó bá fi lè mú tí ò ní láàkáyè mọ́ gbogbo nǹkan ní òun ló lè ṣe nígbà náà torí gbogbo nǹkan ló ti kéré lójú ẹ̀ àwọn tí wọ́n ti máa mú kẹ́ni ni wọ́n ti mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ròyìn ẹ̀ táwọn máa gbọ́ ọlọ́run ò ní ká débẹ̀ rí ọlọ́run sì ní jẹ́ ká débẹ̀ àrọ́mọdọ́mọ wò ní débẹ̀ àwọn tí wọ́n débẹ̀ náà kọ́lọ́n kọ́ sí wọn nínú kọjá kí wọ́n lè filẹ̀ pé tí wọ́n bá fi lè mú kíní tán ìdìbò táwọn yóò ṣe máa wò níwájú wọn tí wọ́n fi máa rí àwọn èèyàn wájú wọn èèyàn yẹpẹrẹ ni wọ́n jẹ́ níwájú wọn wọn ò ní dáa fáwọn ò ní dáa kankan mà ẹlòmíì àìmọye property oní property làwọn ti bàjẹ́ torí pé wọ́n mú nǹkan yìí but ọlọ́run wá ṣàgbékalẹ̀ ẹ̀yà láti lè bá prevent nǹkan yìí kí ṣe pé nǹkan yìí yóò lọ tán pátápátá àmọ́ àwọn èèyàn oníṣe kí ni o wọn ò ní máa mú níta gbangba gẹ́gẹ́ bó ṣe gbajúmọ̀ nísìnyí ṣe bí òfin náà lẹ́sọ pé ẹ gbé kalẹ̀ àwọn tí wọ́n ń nà fádà òfin yẹn àwọn tí wọ́n bá yín pé òfin yìí tí wọ́n ń gbé òfin ro dẹ́n pé làbófin ro àwọn gangan larúfin àìmọye ìgbà làwọn ti kọjá láwọn street káàkiri làwọn ti kọjá láwọn street káàkiri tó jẹ́ pé àtọlọ́pàá àtẹ́ntí èso ọlọ́pàá àti sójà àtẹ́ntí èso sójà àní wọ́n jọ ń mú gbogbo ẹ̀ lẹ́jọ́ ń mú láàrin ara wọn òfin ìwọlé wà ń gbèrò àmọ́ ṣẹ̀ríà Islam ó ti gbẹ́ pé ó ti ṣàgbékalẹ̀ gbogbo nǹkan ó ti gbé gbogbo ẹ̀ kalẹ̀ gbogbo àwọn ìjìyà ti wà ó sì sí bí wọ́n ṣe rin àwọn ọ̀nà ìjìyà yìí láti lè bá prevent nǹkan yìí bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ ṣe ẹ̀ ní sẹ́nìtà gbangba gẹ́gẹ́ bó ṣe gbajúmọ̀ nísìnyí tó yẹ pé ilé ọtí ti wá yọ sí ṣọ́ọ̀bù níta gbangba kódà wọ́n ń gba títì nítorí ẹ̀ tí wọ́n dúró sóbi títì báyìí tó sọ pé àwọn èèyàn ní kọjá torí pé àwọn ń ṣe patí lọ́wọ́ tí kò sì síjọba ẹran tí má ti fún ọ lọ́wọ́ ìjọba kí ló kù ẹnu tí má ti jẹ òdẹ kíníkíní kan wọn lẹ́nu ní tó dodo mọ́ wọ́n ti jẹ dodo wọ́n ti fún wọn dodo jẹ ẹnu wọn ò tó dodo mọ́ ṣé àwọn tó jẹ́ pé àwọn ọlọ́pàá tó jẹ́ pé wọ́n ti mọ junction kọ̀ọ̀kan ní àwọn junction tí wọ́n ti ń ta gbogbo àwọn ìmúkúmu yìí wọ́n ti mọ̀ wọ́n sì ti níye tí wọ́n lọ gbà ní jojoojúmọ́ ṣé àwọn wá ni a sọ wípé wọ́n ń gbófin ró ẹ dákun regulation wo àbáṣe wo ló wà láàrin òfin Ọlọ́run àtòfin tọ́mọ èèyàn gbé kalẹ̀ o ìbáṣe wo ló wà ń bẹ o àbí relation wo ló wà láàrin gbogbo ẹ̀ nísìnyí o àwọn náà ti rí ìyàtọ̀ wà láàrin òfin Ọlọ́run àti òfin ayé ń bì ìyàtọ̀ tó gá ní ìyàtọ̀ tó gá púpọ̀ ni wallahi àbọ̀dọ̀ gbèsè gbé ara wọn ẹni tó bá gbèsè gbé ara wọn mistake jagunjagun ní í ṣe Islam tó wá ṣe àwọn nǹkan yìí tó ṣe ní òfin ẹ̀yẹn ni pé tó ní ká jìnà sí àwọn nǹkan yìí ó ti kíyèsí àwọn àdúrọ̀ àwọn aburú tí ó tara rẹ̀ jáde oná ni aburú tí ń tara rẹ̀ jáde pọ̀ ìkóbá tí ó kó bá ọ̀pọ̀ ìkóbá àtàrà mbẹ́mbẹ́ ìkóbá àtàwùjọ mbẹ́mbẹ́ ìkóbá tẹ̀sìn ọwọ́ mbẹ́ ìkóbá àtàpò àbí dúkìá ó náà ṣe kí ni ó náà mbẹ́mbẹ́ ẹ jẹ́ ká mú wọn lẹ́yọ̀kọ̀ọ̀kan nínú àwọn àpalára tí ń bẹ níbi kéèyàn máa mú ìmúkùmù àbí kéèyàn máa fowó ra ìrakúra nínú àwọn igbó ni àtàwọn àwọn adrọ̀s oríṣiríṣi ni nínú ẹ̀ òun náà ni pé nínú àwọn ìpalára tó kò bá àlàáfíà òun náà ni pé tí gbogbo àwọn dókítà náà ti fẹsẹ̀ nílẹ̀ wípé gbogbo ẹni tí bá ti mú kú mu àlàáfíà rẹ̀ ò ní pé irú wọn ní máa ní oríṣiríṣi àwọn àrùn tí máa dìrọ̀ mọ́ ẹ̀jẹ̀ ẹ dákun tó bá wá ní àrùn ìtàn ó tún lè transfer rẹ̀ sára ó tún lè jẹ́ communicable tí ó lọ transfer sára ọmọ àbí tí ó transfer sára àyàwó ọwọ́ amúlò nìkan má báyìí nísìn wọ́n á máa sọ pé ó ti ní problem nínú kidney pé iye báyìí o ni wọ́n fi wò ó ṣé kò padà kò bá wùjọ báyìí náà nísìnyí torí pé nígbà tí wọ́n sọ pé kó lọ mú 5 million naira wà lápèjúwe bí kò wá tọ́jú ara rẹ̀ ṣé ó ti di problem ti ẹnìkan
òun náà ni wàá gbé sórí Facebook orí káàkiri wípé ẹlágbájá ọmọ ẹlágbájá o ó ní pọ́blẹ́mù kidney ẹ̀dàkùn ẹ̀ bá ní ọ̀nà lọ́wọ́ 5 million pọ́blẹ́mù tiẹ̀ nìkan báyìí kọ́ kí sí pọ́blẹ́mù tiẹ̀ nìkan ó ti di pọ́blẹ́mù àwùjọ ó fi hàn pé ní abala bẹ̀rẹ̀ nísìnyí ó kó bá láàfíà rẹ̀ ó sì kó bá àwùjọ nínú ẹ̀ òun náà ni pé ìntí máa padà máa rìsọ́ọ̀tì sí ẹlòmíì ya wèrè látara rẹ̀ kọ́lọ̀ ń dákun kọ́ mẹ́jẹ kọ́mọ wọ́yẹ̀ yàkúyàwó gbogbo àwọn tí ó ti rí bẹ́ẹ̀ náà fún kọ́lọ̀ ń dákun kọ́ bá ní tún wọn ṣe o ìmúkúmu ọ padà líì tó yẹ pé ẹlòmíì wọ́n ń wo ní ìsìn wọn tí ì rí wò tí wọ́n so mẹ́lẹ̀ àwọn òbí olóbì ó tí wọ́n dá wọn láàmú nísìn àwọn níwọ̀n sáré káàkiri ọmọ ìkẹ́lá ní àdúgbò wa ń bẹ níjó ní ó ní òun kọ́ ni wọ́n fẹ́ lé kátúmúlé náà mọ́ ọmọ kan ìmọ̀ mùkúmu àwọn èèyàn sì ti mọ̀ ó ti yí lórí gan àmọ́ ìmọ̀ síbi ẹ̀ tó gbádùn díẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn ọlọ́pàá sì fẹ́ mú ibi tí wọ́n ti fẹ́ mú títí wù àbàjẹ́ kan náà àwọn àbàjẹ́ ní ti ń fìbọn lé káàkiri òun ní fẹ́ yìnbọn mọ́ ẹlòmíì ní yìnbọn mọ́ sí kò fi tiẹ̀ kó bá tẹni bá nísìn ṣé ìmọ̀ tí wà láàárín tó mú nísìn tó délẹ̀ nísìn ó dórí ti ẹnìkan kí sórí ti ẹnìkan ẹlòmíì ó mú tán náà ni ó sì bọ̀ sí ọ̀nà express ó sì ṣe kíni ní ibi tí ó jìnà síbẹ̀ náà ni ó sì bọ̀ sọ́nà express ó fẹ́ fóònù náà ni kọ̀mọ̀kọ̀ mọ́tò ti sún mẹ́mẹ́ pé gbogbo nǹkan pátápátá ló ti kéré lójú ẹ̀ ó sì lọ jánẹ́sì mọ́ mọ́tò lẹ́nu mọ́tò sì parẹ́ àmọ́ kọ̀ wá parẹ́ tẹ́lẹ̀ kan náà wọ́n sẹ́mi kú lára rẹ̀ ọwọ́ àti tẹ́lẹ̀ pé gbogbo jẹ̀mọ́ ìlọ́wọ́ àdìdé sí pé bàbá rẹ̀ wọ́n náà kínú mọ́sálásí o bàbá rẹ̀ ìyá rẹ̀ náà wọ́n mọ́ mọ́sálásí o ẹ̀dàkùn ẹ̀bá ní ọ̀nà lọ́wọ́ o ọwọ́ àti táà ń ṣe kí ni o táà ń dáwó fún ẹ̀dàkùn wàhálà àti ẹnìkan kan lóòótọ́ ó rí palára lẹ́yìn náà àwùjọ náà tó ṣe kí ni ó náà tó nípìn bẹ́ẹ̀ nítorí náà àwọn tó jẹ́ pé a ti wà engage nínú room àwọn nǹkan yìí ẹ jẹ́ ká súnmọ́ àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn doctor tí wọ́n máa wo àwọn irú àwọn nǹkan yìí tí ẹ bá ti wà addicted àwọn tí wọ́n máa ń treat irú àwọn nǹkan yìí wá ká súnmọ́ wọn kí wọ́n fún wa lóríṣiríṣi àwọn oògùn tá a lè lò láti jìnnà sáwọn nǹkan yìí nínú àwọn oògùn òun náà wà ní káwa náà súnmọ́ àwọn àfáà tí wọ́n máa fún wa lọ́rọ̀ Ọlọ́run gbọ́ tẹ́ pé wọ́n ká sì máa gbìyànjú àti lò ó ká máa jẹ́ kí wákàtí máa rún ó pé nínú àwọn tá a fi lè jìnnà sínú ọwọ́ amutí débì kan ọwọ́ tó wá ń sọ pé wọ́n ń kéde káàkiri pé ń fáwọn èèyàn pé àbíjáde ọwọ́ amutí débì kan ọwọ́ sọ pé àwọn kan tó ń rí lójú oorun kò tẹ́ Ọlọ́run ó ṣe ní tí ó tẹ́ Ọlọ́run àwọn kan tí wọ́n náà ti ṣe kò tẹ́ Ọlọ́run lọ́rùn. nítẹ̀síwájú wọn náà ní pé nínú àwọn nǹkan tí ó kù báyàn níwájú Ọlọ́run nínú ẹ̀sìn wọn náà ní pé yóò kù báyàn níwájú Ọlọ́run torí pé èèyàn ń gun ìwà tọ́lọ́wọ́n bá àlékọ́ láti ó yọ́nú sí nínú àwọn nǹkan tí ó ṣe kí ni o tí ó kù bá yẹn nù níwájú Ọlọ́run gan yẹn ní sí kí ni o ènìyàn níwájú Ọlọ́run dé torí pé èèyàn ń gun ìwà tọ́lọ́ pé Ọlọ́run sí kí ni o Ọlọ́run yọ́nú sí ntọ́lọ́ ní ká má débẹ̀ à ń ṣe kí ni à ń débẹ̀ ntọ́lọ́ ní ká má súnmọ́ à ń súnmọ́ àwọn òkúta ni ó mú wa nígbà tí ó sẹ́ni tí ó mú wa bí ó ti jọba bá tó ronú tó bá tó rí pé ọtí náà tó ti ń kó bá àwọn èèyàn tó ti ń pa àwọn èèyàn wọ́n sọ pé ká má ṣe kíni ká má tún múlé náà mọ̀ àmọ́ Ọlọ́run tó ti kíyèsí gbogbo nǹkan kọ́ wípé àti ó kéré ni àtọ̀pọ̀ ni gbogbo ẹ̀ pátá èèwọ̀ ni Ọlọ́run kò tí kò wá rí wa tán ṣe bóun ló dá gbogbo nǹkan ẹlòmíì àti ẹ̀tún máa sọ lẹ́nu rẹ̀ nínú àwọn sọkúsọ tí máa ń jáde lẹ́nu àwọn èèyàn ni pé ṣe bọ́ọ̀lù Ọlọ́run ló dá gbogbo àwọn nǹkan yìí fún wa tí ó bá fẹ́ ká máa mú kí ló tó fi dá fún wa ìsọkúsọ lélẹ́yìn náà jẹ́ ká jìnnà sí má rò pé o ti sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ tọ́ ẹgbọ́ lọ́wọ́ fẹ́ ká máa mú ni kílé tó fi dá ẹmu ṣebọ́n lọ́rọ̀ dẹ́mu ẹbọ́n lọ́rọ̀ dá gíta fi ń dẹ́mu látara rẹ̀ àwọn nǹkan tẹ́ fi ń pèlú ọtí náà ṣebọ́n lọ́rọ̀ dá Ọlọ́run dá wọn nǹkan yìí liyabluwakum ayyukum ahsanu amala ni Ọlọ́run dá wọn nǹkan yìí ó fẹ́ fi wò pé ta ni yóò tẹ̀ láṣẹ mi tí má pa láṣẹ ta ni yóò sọ pé kí n má dé bẹ́ẹ̀ tí má ní kẹ́ má dé bí nǹkan ta ni yóò dé bí tí má ní kẹ́ má dé nítorí wọn fẹ́ fi dán wa wò nù ó fẹ́ pé o ò ní evidence kankan ẹni tó bá wá páàsì ni wọ́n sọ pé ìtọ́lọ́ ni má dé bẹ́ẹ̀ ìní dé bẹ́ẹ̀ ẹni tó fèèdì ni tó wá sọ pé ìtọ́lọ́ ni má dé bẹ́ẹ̀ nígbà tí ọ̀sẹ̀ tí ó mú mi sí yìí kò kú lọ bẹ̀ bí ó sì jọba wá ronú tí wọ́n á rí pé kíní yìí náà ó tó ń kópa lára bá wọn sọ pé kíní o èèwọ̀ ni ìyìn tí Islam ṣe kíní o tó ti ṣe ilé ìwọ̀ tipẹ́tipẹ́ èṣù wá ń ṣe ní ọ̀sọ̀ fẹ́yìn nínú àwọn ìpalára tí ó kù bá al-iqtisad tí ó tún máa dálẹ̀ òun náà ni al-adrar al-iqtisadiyya àwọn ìpalára àpò ìyẹn ní pé kíní o àwọn dúkìá yẹn ẹlòmíì ń ta gbogbo dúkìá yẹn ń fi ṣe kíní o ń fi mu ìmúkúmu
àwọn ará ilé ìròyìn gbádùn ẹ o ọlọ́mọ ń sùkú ọlọ́mọ ní ìyàwó náà ń bẹ́nu lé gbogbo wọn táwọn gbádùn ẹ òun ní sì ní nílé ọtí wọ́n ti dáàmà nílé àwọn tí wọ́n ń ta hard drugs wọ́n ti mọ̀ kéèrà oníwọ̀n kéèrà kéékèèké oní látòrí 1 million ní àwọn drugs ti ń rà àwọn kan nù àwọn kan bẹ ìyàwó wọn ní wàhálà ìyàwó wọn ò gbádùn wọn nulẹ̀ lóyìn mukumu náà ni yóò mú mukumu tán ọmọ ìbọn ṣe ń lọ skul bó lọ ọmọ ṣe ń jẹ bó lọ ọmọ ṣe ń mu òun náà ọmọlẹ́yìn náà ẹ jẹ́ ká wá jọ wo ìsọ́ọ̀tì tí ó jáde látara ilé wọn o ọmọ kọ̀mọ́ wọn ṣe ń live kọ̀mọ́ wọn ṣe ń sustain yọ́ tó wọn bá lọ jalè wọlé sẹ́yìn pé kò ní ìmọ̀lẹ́ náà yọ́ tó bá lọ pa àwọn ìlẹ̀kùn wálé sẹ́yìn pé kò ní ìmọ̀lẹ́ náà àwọn tó sì jẹ́ wípé àwọn tó jẹ́ wípé ìyàwó wọn náà ni wọn ò tọ́jú àmẹ́yẹ ògbójú ní ó tún fi wọnú ilé gan ó tún kó bá ó tún ṣe kí ni ó tún kó bá tàpò yóò wà lóhùn ọ̀dàkójọ ṣé tó ń ṣe àfà 300,000 ní gbogbo sẹ́tì mò ń ṣe nígbà tó wà fi di ìparí kíní àmọ́ mi ìmọ̀ pítàgbàna tí ń wà àfà mọ́dà ìlàmù ìwọ̀ làgbà náírà rẹ̀ ṣé bí ọ̀nà pín ọtí ní ọtí káàkiri fún wọn tí wọ́n náà sọ pé gbogbo táwọn èèyàn ń ṣe nìkan náà ṣe ẹni tó ti lówó tiẹ̀ tí fi ṣe ìranù wọn náà wá sọ pé fẹ́ jọ tí wọn pé owó tí òkú ń gba 300,000 naira mú gbà lóṣù wọn náà wá ń pín ọtí ní ọtí káàkiri ọwọ́ alágbàna wọnú owó ẹ níbi òlàgbàna tó fẹ́ kú ìwọ náà ló fi síbẹ̀ nítorí náà abẹ́lọ́nà àánú rẹ̀ kọ́lọ́n jẹ́ kí àgbọ́yé ẹ̀sìn kó dé sí àgbọ́yé àwọn kọ́tà ń sọ yìí kọ́lọ́n jẹ́ kó dé sínú ìsẹ̀mí ayé ẹnì kọ̀ọ̀kan wa sallallahu wa sallam ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi